iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n ọlọ́fun lọ́tún ọlọ́kànràn lósì àárín ọpọ́n ìta ọ̀run. bọ́ba ti rí ni owí o mọ́ fi bí péré mọ́ fi re pé bí mọ́ mọ́ mú lò mú mọ́ fòlòlò fọ̀hún wàá báyìí lò géré tá a bá fẹ́ mọ lójú àríran. Ògún dá méjì àfipá lówó wọn yìí kádùn àfi wàràwàrà lówó tí ìṣológun wọn yìí dọ̀la pọ́pẹ́ títí ń ó lówó wọn ń bẹ láàbà tí ń jẹ̀sùn ṣú ọjọ́ ẹ̀san ò lọ títí kọjọ́rọ̀ ó dún ní adíá fún adigunlà tí ó digun ṣèṣe kèpẹ́ o kèjìnà ẹ wá wo fáwọ́ kìbí tí ń ṣe Ifádé aláṣẹ ọ̀pẹ̀ abìṣẹ́ wàrà. Ìtàn Ṣàwòròdẹ, The Story of Ṣàwòròdẹ web series episode 3. Orúkọ mi ni Túndé Kèlání, TK. Orúkọ mi ni Túndé Kèlání, TK. Òpómúléró máa ń jà lẹ́mọ̀ òpóró sọ owó bàjá ọmọ Oníkòyí Ìkòyí ẹ̀ṣọ́ mi pélémọ lójú ogun. Pélémọ lójú ogun. Ẹ ṣé adúpẹ́ pọ̀ lọ́wọ́ tí ẹ̀ ń tẹ̀lé wa torí lẹ́yìn tá a bẹ̀rẹ̀ oríṣiríṣi comments ló ti wọlé. Ẹ jẹ́ ká kan wo kan àbí méjì nínú àwọn nǹkan tó wọlé. Gbádégẹṣin Muhammed, the audio of the book beautifully read by Madam Ojo should be turned into a podcast and made available on major podcast platforms such as Stitcher, Spotify. And then Eshe, thank you very much, Gbádégẹṣin. And Tosin Akínsọ̀wọ́n, I've been following your movies, TK. Thanks for the originality and professionalism. My regards, please. Thank you very much. Just keep the comments coming. This is very, very interesting. Really, orúkọ olú ẹ̀ kò hàn dáadáa. So, Ṣàwòròdẹ was written by Akinmi Ìṣọ̀lá, blessed memory. Great job to Uncle TK for great interpretation of the book. Ọ̀rọ̀ wà ń bẹ̀ yẹn nítorí pé lẹ́yìn tá a ṣe fíìmù tán tó jáde ní 1999 ni Professor Akinmi Ìṣọ̀lá ṣẹ̀ṣẹ̀ lọ kọ ìwé yẹn torí ẹ̀ ni mo ṣe sọ pé iṣẹ́ wà lórí ẹ̀ torí wọ́n mú sẹ́yìn ìtàn náà ó dùn ju fíìmù lọ. Mo ṣe sọ wípé bá a ṣe ń ka ìta bá kà tán àfàìmọ̀ kó jẹ́ pé TV series ò ní tẹ̀lé àbí fíìmù míì pátápátá. Yèyé Abídèmí Ọdúnkéwù, this is a great achievement, TKO. Àṣà wa, iṣẹ́ wa kò gbọ́dọ̀ parun o. Learn more watching this, TK. Ẹ ṣé púpọ̀ sà. Yèyé mo kí yẹn ṣe àdúpẹ́ ẹ̀kọ́ àdúrótì. Ẹnìkan Master Adéwálé ẹ kú iṣẹ́ sàmà à ń gbádùn yín ní gbogbo ìgbà. Ẹ ṣé ẹ jẹ́ ká jọ máa ṣiṣẹ́ náà ni ẹ jẹ́ ká máa lọ. Ẹ kú iṣẹ́ o ọ̀gá TK and Aunty Abisola Òjó. Ìyẹn náà ó ṣì wà lórí púpọ̀. Ẹ ṣé gan ni. Ẹnìkan nìyẹn kò forúkọ sí. Ọ̀làjú ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Àwọn adarí kò ní ohun tó ń kó wọn níjàánu mọ́. Àfi Elédùmarè gbà wá. Àfi Elédùmarè ló lè gbà wá lọ́wọ́ wọn. How can I get the book? A máa ṣe yẹn mọ́ṣẹ́ torí bàbá ṣe ń kà tán bí olúkálùkù ṣe máa rí ìwé yìí. Òun náà ni ó kàn báyìí. Ó yá wọ́n ní tọmọdé kan bá ń jẹ́wọ̀ tẹ́nìkan ọ̀bẹ tó bá pẹ́ ohun tí ń bi ni a máa bí ní èèwọ̀ a máa béèrè ṣùgbọ́n ká má lọ síbẹ̀. Bísọ́lá Òjó ó yá ó kàn ẹ́. Òpómúléró 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 TV. Ṣàwòròidẹ láti ọwọ́ Akínwùmí Ìṣọ̀lá. Màá bẹ̀rẹ̀ sí ń kà láti ojú ewé kẹjọ títí dé ojú ewé kẹsàn-án. Inú ọba dùn púpọ̀, ó rẹ́rìn-ín músẹ́, gbogbo àwọn yòókù náà mí kanlẹ̀.
wọ́n ń wo ojú ọba, babaláwo náà ń wo ojú ọba. Ọba ní Ifá ti sọ̀rọ̀, ọ̀rọ̀ ti yanjú, afárá kan ò sí mọ́ o. Kò kúkú sẹ́ni tó mọ̀dí òjò bí ò ṣe Ṣàngó. Ifá ti gbẹnu àwọn alálẹ̀ ilẹ̀ yìí sọ, iṣẹ́ ti yá. Olúwo, ìwọ náà ló ṣàkóso gbogbo rẹ̀, ìwọ ló yé. Ẹ̀yin àgbà yòókù ẹ tì Olúwo lẹ́yìn. Alágbẹ̀dẹ idẹ, ó yá, gba idẹ ọ̀hún. Ọba gbé idẹ fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ lé alágbẹ̀dẹ lọ́wọ́. Tètè lọ rọ gbogbo ohun tí a nílò. Àyàngalú, ìwọ náà tètè lọ fọ̀mọ̀ gbẹ́ ìlù dùndún ṣaworo idẹ kí o ṣe ìlù. Amáwo yóò fún ọ ní awé àgbáàrín tí o sì jù sínú rẹ̀. Ó yá, amáwo, lọ máa kó ewé Ifá ọ̀hún jọ. Bí ẹ bá ti ṣe gbogbo rẹ̀ tán, ẹ máa kó o bọ̀ láàfin kí a wá ṣorò àkọ́kọ́ lágbàlá mi láàfin. Gbogbo wọn kí ọba, wọ́n jáde láàfin. Oníkálùkù sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó kàn án. Ọba jókòó pẹ́ títí, ó ń ronú, ó ń wòye, ó ń fi ọkàn gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí òun rí òpin ètò tí wọ́n ń bá lọ yìí. Lẹ́yìn ìtàdógún ni gbogbo ètò tó ṣe tán. Amáwo Márò lọ jábọ̀ fún ọba. Kíá ọba ránṣẹ́ pé gbogbo àwọn àgbà ìlú ni wọ́n wá ṣe ẹlẹ́rìí ètò ńlá náà tí wọn yóò fi gbé jogboró. Àárọ̀ kùtù ni gbogbo ojú ti pé sí ilé ìpàdé àṣírí tí ó wà ní àgbàlá ààfin ọba. Ìdùnnú ńlá kan hàn ní ojú ọba. Ẹ̀rín ń pa ẹ̀rẹ̀kẹ́ rẹ̀. Ẹyinjú rẹ̀ sì gúnlẹ̀ rekete. Ó ń kí gbogbo àwọn àgbà náà tọ̀yàyà tọ̀yàyà. Ó ń ju ìrùkẹ̀rẹ̀, ó sì ń kan sára sí Amáwo Márò. Inú ọba dùn pé ètò náà yóò fìdí múlẹ̀ lónìí lójú ẹ̀mí òun. Nígbà tí ó yá, ó fa ojú ro. Ó sì ké sí Amáwo Márò kí ó jábọ̀, kí ó sì máa bá ètò náà bọ̀. Wọ́n ti tò gbogbo ohun orò sílẹ̀ lórí ẹní. Adé idẹ ó ń dán, ó sì ń wuni. Ìdí rẹ̀ dàbí ti fìlà. Òkè rẹ̀ wárí kẹrẹbùtù, ó sì ní igun mẹ́rin. Igun kọ̀ọ̀kan dàbí ọ̀já àgbà tí a tẹ̀ kọ́rọ́dọ́. Igun mẹ́rẹ̀ẹ̀rin sì pa orí pọ̀ lókè ní ìdí òrù kékeré kan tí ó parí adé náà. Alágbẹ̀dẹ dá oríṣiríṣi àrà sí adé náà lára. Amáwo Márò gbé adé náà sókè, ó ní, adé idẹ rèé o. Ó mí awẹ́ kan àgbáàrín tí a ti ságbe tí a dé mọ́ inú òrù orí adé idẹ sì mì worowóró. Ó ní, awẹ́ àgbáàrín kan nù. Ó gbé adé idẹ kalẹ̀, ó mú àdó idẹ, ó nà án síwájú, ó ní, èjìjó gbogbo ewé Ifá ló wà nínú rẹ̀. Ó fi àdó idẹ lélẹ̀, ó sì gbé ìlù ṣaworo idẹ sókè, ó ní, ìlù ṣaworo idẹ nìyí o. Ó mí ṣaworo ojú ìlú dún, ṣùgbọ́n awẹ́ àgbáàrín kejì náà mì worowóró nínú igi lọ́hùn. Ó ní, awẹ́ kejì nù o. Ó gbé ìlù kalẹ̀, ó na kọ̀ǹgọ́ sókè, ó ní, egbò igi ìrà ni a fi ṣe kọ̀ǹgọ́. Awọ ọlọ́nà la sì fi ṣe ọ̀já ìlù. Tó, gbogbo ohun tí Ifá ní kí a ṣe ni a ti ṣe o. Kí a wá lò ó lókù o. Amáwo Márò kọjú sí ọba, ó ní, ibi gbẹ́rẹ́ ni a ó ti bẹ̀rẹ̀ o. Èmi yìí náà tí Ifá fi ta kókó ọ̀rọ̀ yìí náà ni wọ́n ó sì bẹ̀rẹ̀. Mo ní láti kọ́kọ́ sín ẹyọ kan sí ọrùn ọwọ́ mi ọ̀tún. Èmi náà ni wọ́n ó sì sin fúnra mi. Èmi gẹ́gẹ́ bí akápò Ifá, Ifá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ìpín lọ́dọ̀ Olódùmarè. Amáwo Márò mú abẹ olúkòǹdó kan jáde láti inú jèrògbé rẹ̀. Abẹ náà mú púpọ̀. Ó ṣí abẹ náà, ó sì fi ọwọ́ òsì mú un. Ó fi sín gbẹ́rẹ́ ẹyọ kan sí ojú ọrùn ọwọ́ ọ̀tún. Ó ṣí àdó idẹ, ó gbọn èjìjó díẹ̀ jáde, ó sì rà á mọ́ ojú gbẹ́rẹ́ náà. Bí ó ti ń rà á ni ó ń sọ pé, kíákíá ni kí o máa jẹ́ o. Wérewére ni kí o máa tọ̀ wá lára o. Wérewére lọ tí í pa ni. Wàràwàrà lọmọdé ń toko èṣí bọ̀. Ìjọ akérèjùpọ́n bá tagbò ní nǹkan ilẹ̀ pa. Ó di ìkúùkù ọwọ́ rẹ̀ ọ̀tún, ó tú u. Ó dì í, ó tú u. Ó sì rẹ́rìn-ín bí ẹni pé ó mọ̀ pé agbára ti wọ òun lára. Bẹ́ẹ̀ ni òòjọ́ loró ejò ó jà. Amáwo Márò nu ẹnu abẹ nù, ó gbé àdó idẹ nílẹ̀, ó sì súnmọ́ oníjogbo. Kábíyèsí, ẹ̀yin ló kàn. Gbogbo ojú dàbò kábíyèsí. Oníjogbo rọra ṣí fìlà rẹ̀, ó sì tẹ orí tí ó fà kodoro síwájú. Amáwo sín gbẹ́rẹ́ mẹ́ta sí àárín orí ọba. Ó fi èjìjó rà á.
ó sì tún sín ọ̀kọ̀ọ̀kan sí ẹnu etí kọ̀ọ̀kan, ó sì fi èjìjó rà á. Ọba dé fìlà rẹ̀, ó mi orí lẹ́ẹ̀mẹ́ta, ó sì rẹ́rìn-ín músẹ́. Amáwo tẹríba fún ọba, ó sì wí pé, òòjọ́ loró ejò ó jà o. Amáwo wá lọ sọ́dọ̀ Àyàngalú, ó ní, ó yá, ó kàn ọ́ o, Àyàn. Àyàngalú tẹ orí ba. Amáwo sín gbẹ́rẹ́ ẹyọ kan sí àárín orí rẹ̀, ó sín ọ̀kọ̀ọ̀kan sí ẹ̀gbẹ́ ọ̀tún àti tòsì, ó sì sín ọ̀kọ̀ọ̀kan sí ọrùn ọwọ́ ọ̀tún àti tòsì. Ó fi èjìjó ra gbogbo rẹ̀. Àyàngalú gbọ̀n ara jìgì, ó fi ọwọ́ ra orí, ó sì rẹ́rìn-ín ìdùnnú. Òòjọ́ loró ejò ó jà. Gbogbo ojú wá dàbò Amáwo báyìí láti mọ ohun tí ó kàn. Amáwo tẹríba níwájú ọba, ó sì sọ pé, kábíyèsí, ohun tí ó kàn báyìí ni pé kí a wá dán agbára ètò oògùn àti ètùtù náà wò kí a lè mọ bí ó ti ń ṣiṣẹ́. Pẹ̀lú ìtara ni kábíyèsí fi dáhùn, ó ti yá. Ó hàn ní ojú rẹ̀ pé ó fẹ́ tètè mọ àtúbọ̀tán àṣírí ìmọ̀ ìwáṣẹ̀ àti ìjìnlẹ̀ akitiyan tí wọ́n ti ń bá bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Kí bàbá òun tó kú, bí Ọlọ́run bá lè ṣe é, bí òun bá lè fi òdodo ètò náà múlẹ̀, òun ìbá mà dúpẹ́ o. Mo dẹnu lẹ́mi ilẹ̀ pàdé ìwé ìdún tó jẹ́ pé gbogbo àlọ́ yẹ ká ní bí Abísọ́lá Òjó ṣe ń ka yẹn yẹ ká náà ká máa tẹ̀lé lọ. Nǹkan tó kọ̀ tí máa kàn ṣàlàyé fún gbogbo èèyàn ní pé ìwé Ṣaworoide ní University Press ní PLC ló tẹ̀, ṣùgbọ́n tí ẹ bá ti fẹ́ ra tí ta sọ pé book your copies, àwọn numbers méjì kan wà níbẹ̀ tẹ́ ẹ bá ti pè wọ́n á jẹ yín nítorí ẹ̀ kò ní jù báyìí.